wọ́n ní kango báyìí náà lágbo kànlẹ̀kànlẹ̀ báyìí náà ló wọn àjà ò ní dún kó lóun alágogo lẹ́nu bẹ́ẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Akínládòkun ló kọ tèmi ń jẹ́ ìkọ́lé ológoṣẹ́ tí ò bá wọn jò tẹ̀kẹ́ ológoṣẹ́ ní kọ́lé àyàn akẹgbẹ́ rẹ̀ lókù ìní ń tẹ́tẹ́. Ẹ káàbọ̀ sí ẹ̀kan sí lórí ètò tá a pè ní Amúlùdùn pẹ̀lú Akínládòkun quarter hour òun náà ni àlejò mi lórí ètò Akínládòkun quarter hour tá a pè ní Amúlùdùn fún tòní. Wọ́n ti wà ní ìkàlẹ̀ ẹnjíníà bá mi gbé fèsì wọn fún wọn máa wọlé bọ̀. Káàbọ̀ sí orí ètò Akínládòkun quarter hour tá a pè ní tí àdàpè rẹ̀ ń jẹ́ Amúlùdùn. Àmọ̀rí yìí. Àbẹ́ẹ̀ni bá ṣe ń bi náà nìyẹn. Ẹ bá wa dárúkọ yín fáwọn aráàlú. Orúkọ mi náà ni Òjó Samuel Adébáyọ̀ Àyànfẹ́ Akin ọmọ ní gbogbo ilẹ̀kílẹ̀ pédépédé kákéde wọn bá dèjò. Òjó Samuel Adébáyọ̀ pédépédé kákéde wọn bá dèjò. kákéde má bàa dìde ẹ̀yin náà pìrìsẹ́ńtà lẹ́yìn náà. Pìrìsẹ́ńtà lè mi. Ṣùgbọ́n a tún wá gbọ́ pé wọ́n ní ẹ̀ ń kọrin ẹ̀ sì tún ń kéwì. Bẹ́ẹ̀ ni. Torí ntòsokùnfà tá a gbé yín wá táwọn olólùfẹ́ yín fi ní ká gbé yín wá sórí ètò lónìí ni pé kí wọ́n fẹ́ mọ profession yín ibi tẹ́ ẹ bá dé pẹ̀lú ewì tí ẹ̀ ń ké mi ò tẹ̀ wá mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tiwa báyìí náà ni ẹ̀yin náà. Ẹ ti ẹ kọ́kọ́ dáhùn èèyàn lára yá láàrin sọ̀rọ̀sọ̀rọ̀ láàrin bíi kankan fi mọ̀ ní gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ láàrin tó bí ìṣẹ́jú àyá. Mo tún dé mo gbóre owó ńlá dé orin gbẹ̀kan bíi mí ẹlẹ́bọ̀tàn gbàgídáre gbàǹkan bí bàbá àwọn èdè. Mi ò fi ṣàkẹ́wò tí ń gbà fà rárá bẹ́ẹ̀ sì ni mi ò fi ṣàkẹ́wò tí ń gbà bẹ̀ tẹ́lẹ̀. Olúwa ló fi rán mi níṣẹ́ kọ́dọ́bọ́tọ́ bí ọká àràǹbarà bàbá àwọn èdè. Ó ti tó bó tiẹ̀ jẹ́ wípé irú nínú yín gàlégàlé ni bó tiẹ̀ jẹ́ wípé ibi ewì gan kọ́la ní kẹ́ kọ́kọ́ lọ níta sọ ni pé wọ́n fẹ́ mọ̀ bóyá pìrìsẹ́ńtà náà ní òótọ́ ibi ewì gẹ́gẹ́ là ń lọ tẹ̀lé wá sórí ètò Amúlùdùn. Ẹ sọ̀rọ̀ bí pìrìsẹ́ńtà kàtí ẹ pé ẹ fẹ́ pìrìsẹ́ńtì program lórí program tó wọ́n fi mọ̀ pé pìrìsẹ́ńtà nínú. Ẹ kú ilé là ń kára lé bẹ́ẹ̀ ni ẹ kú èrò là ń kérò àjò lọ́nà bá a bá ríra wa tọ́jọ́ méjì tọ́jọ́ mẹ́ta ẹ kú àti náà là ń kíra wa a kí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ alẹ́ lóko a kì í káàbọ̀ sórí ẹ̀tọ́. Ẹ bá ń pàtẹ́wọ́ fún àlejò ẹ gbìyànjú ẹ jẹ́ ká wá lọ sórí ti ewì ẹ ti ṣètò ágbọ́ọ̀mù bíi mélòó báyìí. Àti ṣe Ọlọ́run ti fún wa ṣe oríṣiríṣi a lè bá àwọn èèyàn náà ṣe àti bá rédíò station ṣe jíngù ní ìpínlẹ̀ Ògùn ní ìlànà ewì yẹn ní ìlànà ewì àti bá politician ṣe jíngù. Wọ́n ní tí wọ́n bá fẹ́ ṣe birthday ọlọ́jọ́ òbí pé ẹ máa ń fi ìwé ṣe promotion ní ká pè ní àbí. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá tún ṣe ayẹyẹ ọjọ́ ìbí kò sáyẹ káyẹyẹ tí wọ́n fẹ́ ṣe. Ẹ máa ń ṣe irú yìí. A máa ń ṣe. Bó sì jẹ́ rédíò station ní ẹlẹ́gbẹ́ ewì ṣe jíngù náà. Kódà ẹ ti dé ìlú ọba. Rárá àti dé ìlú ọba bọ̀ lágbára Ọlọ́run a sì ń lọ bẹ̀ a máa lọ kéwì ìlú ọba. Tẹ́ bá fẹ́ kéwì fún àwọn akátá báyìí ẹ ké náà kí n tiẹ̀ wo pé tí wọ́n akátá gbọ́ ewì. Bá a ṣe máa ṣe lélẹ̀ pàǹdà náà là ń rọkọ́ pàǹdà là ń rọ àdá a tún lè paródà náà ni. Ẹ lè kéwì ní èèbò. Bẹ́ẹ̀ ni a tún lè kéwì ní èèbò. Ẹ bá pàtẹ́wọ́ fún àlejò mi ní ẹ̀kan sí i. Tẹ́ bá fẹ́ pè yín bóyá ní chọ́ọ̀chì ni o àwọn bí ayẹyẹ wo ni ẹ máa ń lọ. Wọ́n lè pè wá ní chọ́ọ̀chì káwá kéwì ní concert a lè ṣe concert wọ́n á ṣe concert kan máa invite wa a máa lọ concert. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn bíi ilé ìfowópamọ́ iléeṣẹ́ ńláńlá àwọn náà máa ṣe bí ọdún àṣàǹdà míì tí wọ́n ó ṣe bí ọdún bí festival nínú ìta gbangba tí àwọn náà máa ń dàbí ìpọ́n náà máa ń níbi wọ́n ó sùn jàlá wọ́n ó sun egbò nǹkan kan ẹ máa ń ṣe gbogbo ẹ̀ náà. Káwá pé wọ́n fẹ́ pè ìbò náà lè pè ní sí.
wọ́n lè pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08103324760 lẹ́ẹ̀kan sí 08103324760. ní orí àwọn social media. Ní orí Facebook Adébáyọ̀ Samuel the Prince náà ló wà lórí. Adébáyọ̀ Samuel the Prince. Èmi tún kọ́. Ní àdìsí ní page náà Adébáyọ̀ Àyànfẹ́ Media House. Adébáyọ̀ Àyànfẹ́ Media House. Ní orí. A jẹ́ pé òun náà lẹ ti gbọ́n láti ẹnu akéwì wa Òjó Samuel Adébáyọ̀. Tá a bá tún pè yín lórí ètò Akinlado Kọ̀ǹkọ̀tà wa mo rò pé ẹ tún jẹ́ wa abẹ́ni àjọ lótú. Ẹ bá wa dábìrì fáwọn ará ilé tó tún dìgbà mí. Ó tán lẹ́nu ó kùnkùn ṣùgbọ́n ní ọ̀rọ̀ kì í mì kún àgbà. Igbó orí ìgànnà bí ò bá rí síta arí sílé ilé koko ní tàbí ó sùn ń tà lóko ìbàràkà ló lárùn yìí. Òjó Samuel Adébáyọ̀ Àyànfẹ́ ṣe tán omi nílé ẹja ìran èrè ní gbésàlẹ̀ odò mo ṣe tán mo lè lè bàbá tó bí mi lọ́mọ. Ká tún máa pàdé láyọ̀. So títí gbà mí tá a tún pàdé lórí ètò tá a fi ní Akinlado Kọ̀ǹkọ̀tà wa. Akinlado kan lèmi ń jẹ́ àdélébárí àyànkórè àkórè àbí etí tẹ́ fi gbọ́ kò ní di níjọ́ mi tá a tún pàdé àyàn mi máa ṣe Akinlado ìkọ́lé ológunṣẹ́ tó bá wọn jọ tẹ̀ ológunṣẹ́ ní kọ́lé ìrìn àti ìgbé rẹ̀ ní tẹ́tẹ́ títí gbà mí.